Owó Moses náà bọ̀ o. Moses ara nǹkan wá. Moses máa wá láàárọ̀ tó bá ń lọ bí iṣẹ́. Tó bá ń ti bí iṣẹ́ bọ̀, hospital ló máa gbà wá. Ló máa wo màmá. Tó bá sì débẹ̀, tó bá ń sọ pé màámi, màámi, ìyá ò ní wojú ẹ̀, kò ní dá lóhùn. Ó dìgbà tó bá tó lọ tán kí ẹ̀ tó sọ kó tó dáhùn. Wọ́n á ní mọ́mì. Síbẹ̀ ni Moses wá báyìí. Òun fẹ́ bá sọ̀rọ̀, òun fẹ́ bá sọ̀rọ̀, tó Moses wọ́n á lọ. Màmá, ẹ má gbé sọ́kàn. Ní sùúrù Ọlọ́run á bá tún Moses ṣe. Ọlọ́run á bá wọnú ẹ̀. Mo ṣáà jókòó ti màmá. Ara wọn dẹ́yẹ díẹ̀. Moses àrò ṣàn wá. Gbogbo èso tó bá fẹ́ Moses ara wá. Tó bá ní jẹ́ dùdùgùn kan, Moses máa ra wá. Jókòó Moses báyìí. Ó ní lọ́lé náà, jẹ́ kí n dó sí wọn. Màá dó sí wọn. Mo ní mọ́mí ò ní gbà kó dó sí wọn. Mo ṣe bí ìyá wọn ni. Ó ní máa lọlé. Mo wá lọlé. Mo lọ take care ara mi. Mo lọ ṣe 1 or 2 things. Ọmọ wọn náà, ọmọ wọn obìnrin yẹn, ó ti wá school. Ṣó kò lè ráyè. Mo ṣáà lọ dá take care ara mi ìgbà tí mo ṣe tán. Bá padà wá. Nígbà tí mo débẹ̀, mo bá torí ní ó bá ti di ọ̀sán, wọ́n máa ní kí wọ́n jáde síta. Kí wọ́n fi kíní ẹ̀ jáde síta. Wọ́n mi ti ń gbé ẹsẹ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Bàbá wọn tó jọ ń sọ̀rọ̀. Wọ́n jọ bá ní báwo ló ṣe ń ṣe rí. Màámi, ó dáná mi ní ṣé mọ́. Má bínú. Ó wà lórí ìtìlé. Ẹni tó ní stroke tó ti máa sọ̀rọ̀ dáadáa. Wà lórí ìtìlé. Ẹ fọkàn yín balẹ̀ kára yín lè yá. Fọkàn yín balẹ̀ kára yín lè yá. Òkè mi ní ṣé mọ́. Ó sì sì ń ké. Ìyá rẹ̀ ń ké. Èmi náà bá dé síbẹ̀. Bá ní màmá, ẹ má ké mọ́. A ní ṣé mọ́. A máa dáwọ́ ẹ̀ dúró láti sìn ẹ̀ lọ. Ṣé ẹ ṣèlérí fún mi pé ẹ ní ṣé mọ́? A ní ṣé mọ́. Okay. Ìyá yẹn ṣàkóso ìgbà tára wọn òkè. Ọmọ òun kò lọ hospital. Màmá wá sílé. Nígbà tí wọ́n délé. Ṣé wọn pé ara wọn ò tí ì wà òkè bẹ́ẹ̀ náà. So wọ́n ní yàrá tó wà nísàlẹ̀ yẹn. Wọ́n ní kí màmá wà ń bẹ̀. Pé a ti máa gòkè, a ti máa sọ̀kalẹ̀. Kí màmá wá ní yàrá tó wà nísàlẹ̀. Wọ́n náà wọ́n ti gbọ́. Wọ́n wà yàrá tó wà nísàlẹ̀. Ọkọ mi bá ti sílé, á lọ́dọ̀ àwọn ni kí n sùn. Ìgbà tó yá, ọkọ mi sọ pé torí stress yẹn, sọ pé bẹ́ẹ̀ ò ní jẹ́ kí n lóyún. Ọgbà èèyàn tó máa ń tọ́jú wọn. Ìyẹn máa wá láàárọ̀. Tó bá dé láàárọ̀, ó máa wẹ̀ wọ́n, á fún wọn láwọn àgbo wọn, á bá wọn ṣègbà fún wọn láwọn àgbo gbogbo nǹkan tó ń rà fún wọn, á fún wọn, á ṣe ìtọ́jú ẹ̀ máa ṣe exercise, á mú wọn rìn nínú compound wa, á mú wọn rìn tó bá ti rìn wọ́n á jókòó, á ṣe oúnjẹ fún wọn lọ́sàn-án, tó bá ti á sì kálẹ̀ gan fún wọn kó tó máa lọ. So òun ló ń take care wọn. Èmi kàn ń mójútó ni. Àwọn àbẹ̀. Ọjọ́ tí Moses wá fẹ́ bẹ̀rẹ̀ padà. Moses wà níbi kan ló bá pè mí. Làbákẹ́ ibo ló wà. Mo wá ní wá òun fẹ́ rí ẹ. Ó fẹ́ rí mi. Ìbàdàn. Nígbà tí mo débi tó sọ. Bá ní ṣé ìwọ miss mi ni? Mo ní bóyá ti promise mi pa ní ṣe. Ó ní àní ṣe kí ni? Ó ní òun ò lè sí take me sọ fún ẹ. Mi ò lè ṣe láì má rí ẹ o. Àtijọ́ yàrá mi ò balẹ̀ mọ́. Àtijọ́ èmi náà gbìyànjú kí n gbé pò lọ́kàn. Kò ṣe gbé pò lọ́kàn fún mi o. Mo jọ mọ̀ pé ìwọ lè gbé pò lọ́kàn, àmọ́ òun ò lè gbé pò lọ́kàn. Àǹtí Ṣun, má parọ́ fún yín, kò yí sì fún mi náà. Bẹ́ẹ̀ ni, owó kọ́kọ́ mi ṣe bá mi lájọṣepọ̀ kò tí ẹ̀ débẹ̀ kankan lára mi. Kódà ara mi ò tẹ́ kí n dìde sọ́kùnrin. Mo bá sọ fún pé mo ti gbọ́. Mo bá ní bọ́ọ̀lù ẹ̀ṣọ́ fẹ́ máa ṣe. Màmá wà nísàlẹ̀. Màmá ní tí ọkùnrin bá ti sílé, ọ̀dọ̀ àwọn ni kí n máa sùn. Pé kí ló ṣẹlẹ̀? Ó ní kò sí wàhálà. Ó lóun ti prepare wà. Ó ní tó bá ti dalẹ̀ kí n máa ṣe tíì fún màmá. Kí n máa fi kíní sínú tíì fún wọn. Èmi kọ́ ni mo ṣoúnjẹ fún màmá. Ẹni tó ṣoúnjẹ fún wọn ọ̀tọ̀ ni. Irú tí wo ni màmá gbé fún wọn lálẹ́? Ṣé wọ́n ní ti mọ̀ pé mo fi nǹkan síbẹ̀ ni? Ó ní kò sí wàhálà ń bẹ̀. Ṣebí mi lè gbé tíì fún wọn ni? Mo ní mi lè gbé fún wọn. Ó ní kò sí wàhálà. Gbogbo nǹkan tó máa ṣe. Ó ní kò sí wàhálà. Pé but wá ní nǹkan tó máa ṣe sí o. Tí màmá ò dẹ̀ disturb mi o. I'm here for you. Àǹtí Ṣeun. Moses ní láti mú kan náà àwọn oògùn màmá. Ó ní láti jẹ oògùn tó wà ń bẹ kún bẹ̀. Ó dẹ̀ fò oògùn replace ẹ̀. Every night. Kí wọ́n yẹn tó lọ, á ti yọ oògùn wọn sílẹ̀.
á gbé sínú nylon tó bá ti dalẹ̀ màmá kàn mú màmá lò wọ́n fún mi lò. Mo máa ń sùn fọ́nfọ́nfọ́n ó máa bá mi ní wọn lè mọ nǹkan kan nínú ilé màmá yẹn nínú yàrá tí wọ́n máa sọ pé àfi kí n máa sùn pẹ̀lú àwọn yẹn ìbẹ̀rẹ̀ tí wọ́n máa bá wa lájọṣepọ̀ ìbẹ̀rẹ̀ máa bá wa lájọṣepọ̀ tó lẹ́sì màmá bá wa lájọṣepọ̀ sitting room màmá wà ní yàrá àwọn bá wà ní sitting room ṣe àpò sitting room ìsàlẹ̀ ìbẹ̀rẹ̀ máa wà àwọn bá wa lájọṣepọ̀ ń bẹ̀ àti ṣeun kò sí ṣé rí there is something tó ń sọ pé àwọn ọkùnrin kan wà tó pé ò lè gbàgbé ní láìfẹ́ irú wọn ni Moses abóhùn lájọṣepọ̀ wá jọjọ́ kan àti màmá náà ti mọ̀ pé àwọ̀ táwọn bá ti lògùn yìí báwọn ṣe máa ń sọ bá ti wá jí gbogbo ara máa wó wọn màmá tí ń wà òkè dẹ́dẹ̀dẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ wá jíjọ́ yìí ìgbà tí Moses bá tún bẹ̀rẹ̀ sitting room bàbá ń bára lájọṣepọ̀ sitting room àṣì màmá ti jí ìgbà tí màmá jí màmá bá mi ní ó bá wa ní sitting room màmá kàn ní ẹ ǹlẹ́ o ẹ kú iṣẹ́ o làwọn tún ká màmá ẹ máa ṣe ń tẹ́ni ṣe lọ Ọlọ́run ó san ilẹ̀sùn màmá wọn ní àlọ́ wá ní ẹ̀yìn fi wọ́n lẹ̀ ìyẹn wọn kọ́ gbà yẹn kọ́ gbà tán rí wọn kọ́ kí ló fẹ́ ṣe wọ́n àmì èmi ò tí ì wá o Moses ìyá ẹ̀ lórí wa tẹ́yìn sí gbà yẹn kọ́ kọ́ lọ pé kọ́ lọ pọ̀ ọlọ́pàá àbí kọ́ lọ pọ̀ ẹjọ́ wọ́n èmi ò tí ì wá o àti ṣeun Moses bá tún bẹ̀rẹ̀ ìbálòpọ̀ pẹ̀lú mi ó ṣe òtẹ́ lọ́rùn wọ́n àdìjọ́ kẹta orí mọ́ mi tán dé wọ́n ní kí wọ́n mẹ́nìkan lọ́wọ́ wọ́n mi mú èèyàn kan lọ́wọ́ gbàtàndé nǹkan dádì òun ó ṣe kúrò ní stroke ni so wọn lè pe dádì òun ìyá bá ní tí mo pè é fún ni wípé ṣe mọ̀ wípé ó sọ fún yín pé ṣe mọ̀ nígbà tá a fẹ́ wá tọrọ Làbákẹ́ lọ́dọ̀ yín Samson àsọkú fẹ́ Làbákẹ́ ní ìsìn báyìí Samson kọ́kọ́ ló ń fẹ́ Làbákẹ́ báyìí o Moses náà ń fẹ́ Làbákẹ́ iye tẹ́ẹ̀bà wá gbà lówó orí Làbákẹ́ ó tún fẹ́ Samson ẹ jẹ́ ẹ mọ̀ o ṣọ̀mọ́ mọ̀ pé ọmọ kan látọrọ lọ́dọ̀ yín ó sì ń sọkọ ẹ̀gbọ́n ó sì ìyàwó ẹ̀gbọ́n ó ń ṣe ìyàwó àbúrò mi ń bá ní irú ọ̀rọ̀ òṣìwò lẹ́ ń bóun sọ yẹn ẹ pè wọ́n wá bí ọmọ òun jókòó ẹ ń sọ ẹ jẹ́ ẹ ń sọ kò sí Moses nílé ọ̀rẹ́kùn Moses lọ bí iṣẹ́ ẹ jẹ́ ẹ ń sọ bí mo ṣe wà yìí tí mo sọ yìí nísìnyí tí Moses bá dé yóò jábọ́ fún Moses Moses ó sì mọ̀ pàǹkẹ́rẹ́ yóò fẹ́ ẹ̀ náà mi pa àwọn náà tí mi jọ́ kìíní àná tí mo ṣubú tó tọ́ta àwọn ní stroke ṣé wá rí lọ́wọ́ yìí òun rí pé kò dáa kẹ́ lè mọ tọ́mọ yín ṣe ébò ló dúró yìí ẹbí léèrè kẹ́ lè mọ tọ́mọ yín ṣe ló jẹ́ kí n sọ fún yín ọmọ yín ti fẹ́ fi abẹ́ rẹ̀ balẹ̀ mi jẹ́ ó ti fẹ́ dàárín ẹ̀gbọ́n àtàbúrò òru kẹ́ lè bá wa mọ nǹkan tọ́mọ yín ṣe ni mo ṣe pè yín ó gbọ́ Làbákẹ́ sọkúrò nǹkan tí ìyàkọ̀ rẹ̀ ń sọ sọkúrò ni mi ò ní sọ̀rọ̀ ẹkún ni wọ́n ń sùn òótọ́ ni wà tí Moses jọ máa ń lájọṣepọ̀ màmá ní táwọn bá parọ́ mọ́ káwọn má bọ́ kóònù táwọn wáyé káwọn sì mọ jèrè ọmọ àwọn àmọ́ táwọn bá parọ́ mọ́ bó ṣe wáyé bó bá bí gbọ́ ọmọ nǹkan tó ń fojú òun rí àtúntò ẹ̀kọ́ náà máa jóúnjẹ ọmọ òun náà máa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ irú tó ń fojú òun rí nítorí pé kálọ́mọ gidi ni nígbà tí n tó ṣẹlẹ̀ sí mi yìí kò yẹ kó tún gbà mọ́ ó ní ìyá wọn bá wojú òun báyìí pé Làbákẹ́ ó fẹ́ gbọ́n òun bá burú lájọṣepọ̀ tó báyìí ni ìyá mi bá ń bàtà kìíní ó ń bàtà kejì pẹ́ ìyá wọn bá kó sórí nílé tiwa ojú wo kì í ríbi kò sì kì í rọrùn ẹ má pè mí sí òyà tẹ́ ẹ bá fẹ́ pé èèyàn sọ̀rọ̀ ẹ̀ ẹ má pè mí sí ẹ má pọkọ mi sí o ẹni kó júwe ìyá ẹ̀ fún yín kó júwe bàbá ẹ̀ fún yín kẹ́ lè máa rí pé sí àmẹ́mi èmi kọ́ mo bí adúrò bàtàbàtà tí akọ rẹ sọ sílẹ̀ o ò rí nǹkan sọ o wá ń sunkún bí ebòlò o ń sunkún bí egbére ìyá ní ṣé máa parọ́ mọ́ ni mi ì parọ́ mọ́ kóhun tó kú tó mọ̀ pé láìpẹ́ láì jìnnà ẹ gbọ́ pé òun kú ó ní bí kò bá pa àwọn àbínú para àwọn àmọ́ kóhun tó kú ká ẹ lè mọ nǹkan tọ́mọ yín ṣe nínú ẹbí òun
èèwọ̀ tó mọ yín dálẹ̀ nínú ẹbí òun ló ń ṣe pé ẹ wò ó ìyá mi bàbá bàtà báyìí pẹ́pẹ́pẹ́ bá kó sórí wọn ẹ má pè mí mọ́ o èmi kò ń yẹ o èmi sì kàn bàbá ẹ má pè wá ẹ sì má pọkọ mi ṣe mọ̀ pé ara ọkọ òun ò yá ó ṣẹ̀bọ́ papò ní stroke ni ara wọn ò yá gan o ẹ mọ̀ wá pé òun sì torí pé kò bá rólè lọ́wọ́ òun ìwé lè ṣe nínú ẹbí tàwọn rí ibi bá ti wá rí ẹni ojú ìyá àti bàbá ẹ̀ fún yín torí ìyá ọkọ rẹ̀ sọ̀rọ̀ bàtàbàtà báyìí kalẹ̀ ó rí nǹkan kan sọ sí i tó túmọ̀ sí pé ìyá ọkọ rẹ̀ ò parọ́ kò sí wàhálà ńbẹ níbẹ̀ díẹ̀ sí àmọ́ o èmi kọ́ ni ìyá rẹ̀ o wáyà rẹ̀ síwájú o ó ní ìyá àwọn bá gbọ́n bàtà bá kó sórí kí lẹ́yìn dúró ṣe owó agbóúnjẹ ló ní mọ́ jẹ ogójì sí ló ní máa mú oúnjẹ òfò lélẹ́yìí ọdún lè pè tán fi ẹsẹ̀ ọdún lè pè tán fi ẹsẹ̀ ó dàbọ̀ kí ẹjẹ́ lọ ẹni tọ́jọ́ wá ń bá lọ mo ṣáà jókòó síbẹ̀ ìyá kan bá tún wọlé padà gbà tí ìyá kan wọlé padà ìyá kan bá pe àbúrò ẹ̀ tí wọ́n ń gbélé ẹ̀ yẹn àwọn náà tọ́ wọ́n bá pè ìgbà táwọn dé wọn kan ti pè gbà tí yẹn dé wọ́n ṣe dé bó ń ṣe pé Moses ní pé wo wọ́n ti pe ẹ̀gbọ́n yín àgbà o ìyẹn àbúrò ìyá yín tó wọ́n ti pè wọ́n wà mí báyìí o bí wọ́n sì dé ní ìgbà tí Moses dé bá wọn bẹ̀ òkè àǹtí mi ṣe àpá bí ìyẹn ṣe ní Moses kò lè sọ̀rọ̀ mọ́ ìyẹn bá ní ọmọ Làbákẹ́ tí wọ́n ló pe Moses ni mo lé mi kọ́ mo pé o kò dáa sí wàhálà wọ́n bá ṣe kínní kò lè sọ̀rọ̀ kọ́kọ́ fún wọn mọ́ ni àwọn yẹn bá lọ nígbà tí wọ́n lọ tán Moses bá lọ bá wọn máàmì lẹ́yìn àwọn tẹ́ ti sọ fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ bá tó sọ fẹ́lòmíì mọ́ òun fọlọ́n búra òun fi kinní kan búra òun ò ní sọ pé òun ò ní kú o torí òun ò ní lọ sẹ́wọ̀n tóun àmọ́ ẹ̀yin bọ̀dọ̀ òun àti Làbákẹ́ àti gbogbo àwọn tẹ́ bá sọ fún ọjọ́ kan ṣoṣo ló máa rí pòǹpa gbogbo wọn ìyé ẹ̀ ni èmi ni ó pa wọn àlẹ́ kú mọ́ mi èmi gan ti rí kú àmọ́ kí n tó kú gbogbo ayé ni màá rò ẹ̀ fún ó wá ní kẹ́ ẹ tó kú gan lẹ́ máa fọwọ́ yín sin ọmọ yín tẹ́ ẹ̀ nítorí ẹ̀ pèrò lóhun lórí ló bá kún wájú wọn ìyá bá sọ di iṣu onú ẹ̀pọ̀ àrùn mọ́ra èmi àti Moses náà jọ ń bára lájọṣepọ̀ tí n bá kí akọ mi tọkọ mi bá síbẹ̀ wọ́n ní dáhùn tí Moses bá kí wọn ní dáhùn ìyá ò kì í jóúnjẹ tí mo bá sè ẹni tó ń gbà fún ìyá ló ń tọ́jú ìyá ló ń sóúnjẹ fún wọn ìyá ò kì í bá mi sọ̀rọ̀ kò jẹ́ kí n wá sókè ìsàlẹ̀ yẹn ni tí má yìí sì jókòó mo fẹ́ wo fíìmù ìsàlẹ̀ ìyá ò ní kó ònú yàrá wọn nígbà tó yá ìyá pọkọ mi ó ní kó bóun ṣe fídíò kó bóun fi kíní síbẹ̀ ṣọ́ọ̀bù wọn tó máa ń lọ wọn ò lè lọ mọ́ nítorí nǹkan tó ṣe wọ́n so ẹnìkan tó bá wọn tó àwọn tajà àwọn náà bá wọn dúró síbẹ̀ nígbà tó yá ọkọ mi ní pé kó lọ kó oògùn tó wà ń bẹ̀ ọkọ mi ní pé kó jẹ́ kí n máa bá wọn lọ síbẹ̀ màmá ní kí wọ́n má wọrí wípé kí n má lọ síbẹ̀ ọkọ mi ó dáná lè tajà ẹ̀ mọ́ ẹ kò mọ̀ tó bá ní bẹ̀ freezer yẹn ẹ máa kó bọ̀ wálé lè tajà ń bẹ̀ yẹn mọ́ torí health yín wọ́n jẹ́ kó wọn kó sínú security house níta àkókò ní security àkàntí síbẹ̀ náà nítorí ọjọ́ iwájú wọ́n jẹ́ kó sí security house níta wọ́n ti pamọ́ bẹ̀ so bá a ṣe ń live life nìyẹn kò pẹ́ sígbà yẹn mo bá lóyún àti ṣe ń gbọ́ tí mo lóyún inú mi dùn gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ ìmọ̀ àti Moses ò jáwọ́ o kódà ó tún wá ń le sí i kódà ìfẹ́ Moses tún wá ń le sí lọ́kàn mi bẹ́ẹ̀ lọ́kọ mi náà jáwọ́ ẹni tó ń fọkọ mi ń fẹ́ o bẹ́ẹ̀ ni ọkọ mi ò jáwọ́ nígbà tó pẹ́ màmá náà wà ń bẹ̀ sickness wọn màmá kò improve kò sí pé bí ara wọn wà òkè sámsám but kò gbé wọn dùbúlẹ̀ wọ́n jẹ́ ìrọ̀rọ̀ sọ déédéé wẹ́rẹ́wẹ́rẹ́ sógbà tí òun wá lóyún òun wá bímọ òun bí ọkùnrin ó wá jíjọ́ kan wọ́n kàn lóṣù ọkọ òun lọ sí hospital láti ibi iṣẹ́ nígbà tí wọ́n lóṣù ọkọ òun lọ sí hospital láti ibi iṣẹ́ wọ́n wá pe àwọn wípé ọkọ òun wà lọ́sípítà o ó ń fọwọ́ dinú mú o òun ti bímọ ọkùnrin o ó ń fọwọ́ dinú mú o ó sì sòkú òǹlé o
ìyàwó ẹ̀ tó ló wà ní South Africa kò wálé o kò lè fẹ́ ìyàwó mi ní ìyàwó wà ní South Africa kẹ́ máa wò ó at least ọmọ òun tó ń bí kò dé ọmọ ọdún kan àtàbọ̀ lọ kò ṣe pé ó ti dàgbà lọ fi sọ pé wọ́n rọ̀ṣọ̀ kan lọ sí hospital ìgbà tán débẹ̀ wọ́n fẹ́ sọ operation fún wípé owó inú ń dárúkọ ó jẹ́ pé ó jẹ poison ṣé food poison ni kò sí nílé bó ló ṣe wá jẹ poison kí ló ṣẹlẹ̀ a lè sọ fún màmá ara ẹ̀ ò yá ń bẹ̀ èmi ń lọ gbà tó yá òun lọ gbọ́mọ ọtí òun àti mọ́mí òun lọ bẹ̀ wọ́n àwọn ti parí ẹ̀ òun sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ màá kàn ń rò bẹ́ẹ̀ ni òun ò jẹ́ ó pórí bẹ́ẹ̀ fún wọn àmọ́ ìyá òun sọ pé ìyá ẹ̀ ò lè máa fèpè náírà sẹ́pè báyìí fún ara rẹ̀ òun dẹ̀ lóun ò fẹ́ já ìyá yẹn ni torí àìsàn tó ń ṣe wọ́n so ó lọ gbọ́mọ fún ìyá òun jókòó tí ọkọ òun lọ hospital lẹ́yìn ọ̀sẹ̀ kan tó kàn wà ní hospital lọkọ òun gbẹ̀mí mi lọkọ òun kú wọ́n ní kó má sọ fún màmá torí pé ara màmá náà wà òkè màmá ní ó ní kinní pé kán màmá kó òun lé kọ́dọ́gbọ́tà màmá kó òun lé kán fi gbókùn yẹn kan lè wá sí síbi tó máa sí wọ́n sì máa sọ fún wọn bó kán má sọ fún wọn nísìn ṣe mọ̀ pé màmá mọ̀ òun mọ̀ ìyá òun náà mọ̀ bọ̀ ìyá òun sọ pé ìgbà tó ń sọ pé kò rí bẹ́ẹ̀ ìyá òun gbà ń gbọ́ ó ṣàgbé màmá yẹn mọ̀ àpò òlé gbókùn wá sílé àwọn ṣe bẹ́ríà ọkọ òun kú nígbà tó kọ òun kú ní reality tó sọ òun pé nǹkan ti ṣe òun jìnnà kóun ti báyé jẹ́ òun ọmọ kóun ti báyé jẹ́ tẹ̀tẹ̀lẹ̀ nígbà tó wọ́n á sin tán wọ́n ní aláàánú òun bọ́ sómi pò ló sì jẹ poison ni wọ́n á bẹ̀rẹ̀ sí ń gbogbo ẹ̀ papọ̀ ibo ló ti rí poison jẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí make findings òun ò rí findings making wọ́n ní Katsina náà ti jẹ wọ́n ti wó oúnjẹ yẹn oúnjẹ tẹ́gbọ̀dì jẹ náà ni èèwọ̀ navy officer tó jẹ poison òun ṣàṣe gbogbo nǹkan tó yẹ kọ́kọ́ ń gbà ẹ̀rùn pé wọ́n jẹ́ kí ìyá padà wá mọ́ ṣàǹpọ̀ ti sìyàn síbẹ̀ yẹn nítorí health wọn ẹni tó ń tọ́jú wọn pé so wọ́n wà lọ́dọ̀ àkọ́bí lọ́kùnrin wọ́n ṣàwà ń bẹ̀ ara wọn wà òkè wọn jẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún everybody nígbà tó yá gbogbo wọn wá síbẹ̀ ó sì sí náà wà ń bẹ̀ wọ́n ní now ó ti kó ibi 6 months àwọn sì ń tẹ màmá ń béèrè ọmọ wọn kí làwọn fẹ́ ṣe báyìí ni àwọn òjèlé sọ fún àwọn sọ pé ó ti travel out ni pé ara ti ń fún màmá o wọ́n ní àbí wọ́n ti pa òun lọ́mọ kán jẹ́ kó òun mọ̀ àwọn sọ pé ọmọ yẹn travel out ni wọ́n ní ẹ máa parọ́ fún wọn lọ́nà ni tọ́yẹ̀ bẹ́ẹ̀ sọ fún wọn náà ni bá ní okay now ìwọ Làbákẹ́ ọmọ kékeré ni ẹ́ àdé ní pé kó má lọ́kọ mọ́ àbí nǹkan kan gbogbo wọn tọ́kọ ẹ ní ọmọ yẹn náà tó bí fọkọ òun náà ló ní o àwọn ọ̀bẹ mú nǹkan kan àwọn òdẹ mú nǹkan kan fún ẹ àmọ́ nǹkan tí ọkọ ẹ máa ń fún ìyá ọkọ ẹ nísìnyí ní allowance yẹn nígbà tó gbogbo property ọkọ ẹ ọwọ́ ẹ náà ló bọ́ sí iye tó bá lágbára máa fún ìyá ọkọ ẹ ní every month kọ́ ló máa fi ra nǹkan tó bá fẹ́ rà o ṣó ti yé ẹ kíní kan sí wàhálà ó dẹ̀ sọ bẹ́ẹ̀ òun dẹ̀ wà ń bẹ̀ òun ò tiẹ̀ lọ bí kankan mọ́ òun àwọn àbí báyìí bó ti jẹ́ sọ pé ẹ wo mẹ́ẹ̀kí Làbákẹ́ lọ bí kankan mọ́ òun ò kú níyàwó ń tóun òun náà ló sọ bẹ́ẹ̀ o òun ò níyàwó ń tóun ìyàwó ń tó wà ní South Africa padà mọ́ bóyá kóun wá dúró kóun lè máa tẹ́kẹ̀ Làbákẹ́ àtọmọ ẹ̀ wọ́n ní àwọn náà fẹ́ sọ káwọn máa jà nítorí pé ìgbà tó pé ìyàwó ẹ̀ wà ní South Africa ayé ò dẹ̀ sùpó mọ́ àpẹẹrẹ kọ̀ọ̀bọ láàrin wọn o ayé ò sùpó mọ́ wípé torí ẹ̀ ni àwọn ò ṣe sọ nǹkan ìjáde tẹ́tẹ̀lẹ̀ bọ̀ pé ẹni ọ̀tẹ́ náà ló ti wá jáde pé kó lè máa tẹ́kẹ̀ Làbákẹ́ àti ọmọ ẹ̀ kò sí wàhálà ó ní Yorùbá sọ pé rárá o Moses òun ò má rí mọ́ tóun òun ò dẹ̀ sùpó ó wá sọ pé ó surprise ẹ̀bùn sọ ń sùpó ni ò sì má rí gbogbo ohun tó ṣẹlẹ̀ mo fà lọ́lọ́run lọ́wọ́ òun ò sùpó òun ò dẹ̀ má rí táwọn tó di property ni òun á gbọ́mọ òun gbogbo ohun táwọn navy tán fún òun ìwé tó bá tó gbogbo ẹ̀tọ́ yẹn bá ti jáde òun á kó wá fún ìyá
Samson àti ilé àti gbogbo òun yóò ń dẹ̀ ẹgbẹ́ torí ẹ̀ ní.